kú dídí àsìkò yìí ní gbogbo ibi tí a bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody lákọ̀ọ́kọ́ ẹ wò fọ́nrán yìí. omi tó wọ lóòlù ni ó rè é o. ọmọ tó yẹ lóòlù o. obìnrin lè wò mí báyìí lórí fọ́nrán. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ jò gbogbo ohun tí ẹ bá ń bá mi rí sí ọ̀rọ̀ tí mo fẹ́ pẹ̀kẹ́lù yìí ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. kí làwọn nǹkan tí ó yẹ ká gbọ́ àti gbọ́ kankan ọ̀dà ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ gbogbo ohun tí ẹ bá rí sí ẹ jẹ́ bá mi fi ránṣẹ́ lábẹ́ comment section. a tún fẹ́ sọ̀rọ̀ lónìí a bá àwọn ẹlẹ́sìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńlẹ̀ Ìbàdàn jẹ́jẹ́ lílé egún bí bàbá wa wọ́n ń ṣe nǹkan wọn mi ò ẹ́bà gbọ́ rí níbi tẹ́gun olóòlù ti sọ pé kí Islam ọmọ exist tàbí kí Muslim ọmọ practice religion wọn mi ò tí ì gbọ́ rí níbi tẹ́gun olóòlù ti lọ dúró sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀ṣì tó ní káwọn onígbàgbọ́ kí wọ́n má jọ́sìn lọ́jọ́ ìsinmi kí ló dé kájókòó kunkun wa ò ní jẹ́ kájókòó jẹ́ jójókòó ẹ̀ jẹ́jẹ́ ẹ̀yin mùsùlùmí náà lọ́mọ yín wa bàbá àkàndọ́rà kòkó pásọ̀ lónìí kì í ṣe pá àsọ̀rọ̀ ẹ̀ rí because bójú bá ń ṣe pé ẹjẹ́ ayọ́ká fi hojú láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ eégún ń tọ́ka àwọn mùsùlùmí ni pé kí gbogbo nǹkan tí wọ́n pè ní àṣà àti ìṣẹ̀ṣe Yorùbá kó sáwọlẹ̀ ní tí wọ́n sì gbé dání ọ̀dà tó ń ti bẹ lọ́wọ́ wa I can say it categorically ṣé àgbàgbé pé mo sọ̀rọ̀ kan jù ní mo ní kí MS bàbá kọ́ mọ múra lẹ̀ mọ́ ń bọ̀ because gbogbo àwọn nǹkan tí MS bàbá ń ṣe yìí ńlá Àkàndá Awikonko ti ṣe díẹ̀ rẹ̀ ní 2018 2019 2020 ìyàtọ̀ tí MS bàbá ni pé òun kéwú ọmọ Kùránì dáadáa ó jẹ́ kékeré ọ̀hún dùn lẹ́nu ẹ̀ so majority àwọn mùsùlùmí gan ni wọ́n máa ń mọ̀ wípé ọgbẹ́ni ọkùnrin ọmọ nǹkan ti ń sọ so ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ jájá ló lóòlù ń ṣe tiẹ̀ ṣe rí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí ọmọbìnrin tó fojú kan lóòlù ẹ̀rí tó ṣẹlẹ̀ sí ẹ̀rí tí wọ́n fojú ẹ̀ rí mọ̀ ń bọ̀ ń bẹ̀ olúwo náà dá sọ̀rọ̀ lóòlù kò dàbí pé èèyàn ṣe yẹ̀yẹ́ akéwùgbà gòdì lẹni tó sòótọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ lóòlù ẹ má màmá já ẹ mú kalẹ̀ tó wọ ẹ mú tọmọ ń wò nílùú àmì fàágùn fún wọn bá tètè bí àwọn oníṣọ̀nà wọn ṣe kankan bí olèwúre so bẹ́ẹ̀ ṣe wọlé òun ẹ dákun ẹ bá ń pé programu yìí àgbékélégún ọmọ ṣẹ́gun àgbékólóró ọmọ ṣe tiẹ̀ Yorùbá kárí wọ́n lé egún fégún òòsàfòòsà bó bá ṣe wo lóró ní kò ṣe nǹkan ẹ̀ ìyẹn túmọ̀ sí wípé inú ọ̀gbà láyé ọgbà ibi ọba ti gba abẹ́rẹ́ ó yẹ kó gbókùn díẹ̀ ńgbà táwọn oníṣẹ̀ṣe ò pé Muslim lórúkọ wọn ò pé Christian lórúkọ kí ni máa ń ṣe ẹ̀yin mùsùlùmí tó jẹ́ pé ẹ̀yin nìkan lè máa ń rí ẹlẹ́bọ ń dẹ̀rù pé ẹ̀rẹ́ nìkan tó gbẹ́bọ wá sórí ìtàn wájú lẹ́yìn why calling them ẹlẹ́bọ nísìn àwọn tẹ́ ẹ pè lẹ́lẹ́ ẹ wà relevant mọ́ ẹ̀sìn yóò wà relevant mọ́ torí wọ́n ti jẹ́ ká mọ̀ tí ń bẹ nínú ògò tí ń jẹ́ jẹ́ẹ̀nẹ̀ wọ́n já mọ̀ wípé eré ní bẹ́ẹ̀ ń Káàbà wọ́n já mọ̀ wípé ẹ̀sìn tá a pè lẹ́sìn àlàáfíà ìwà jàgídíjàgan làwọn tó ń hù ni wọ́n ń sìn ni wọ́n ń lò jù torí àkókò wa torí pé ìfẹ́ ní púpọ̀ sí lẹ́nu wa òye sì yé mi pé àsìkò rèé láti rèé sùn kámúra fúnṣẹ́ ọ̀la ṣùgbọ́n kó tó di pa sùn ẹni sùúrù fẹ́mi o kí n kọ́kọ́ gúnlé ọ̀rọ̀ mi ẹni sùúrù fẹ́mi o ẹ̀bẹ̀ kan náà mọ̀ bẹ̀rẹ̀ pé kẹ́ bá ń pín program yìí bẹ́ẹ̀ ṣe wọlé òun ẹ má bá ń pín báhùn now ń bọ́ ní ká ti bẹ̀rẹ̀ ẹ já bẹ̀rẹ̀ lórí àwọn àfáà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ oríṣiríṣi ṣẹ́gun olóòlù àbí táwọn tó ń ṣe eégún oṣù keje la wà yìí káàkiri ìlú ni wọ́n ti ń sọdún eégún lọ́wọ́ àwọn kan lè má ṣe tí wọ́n lóṣù keje ìgbà tó bá wù kálukú ló lè ṣe kì í papọ̀ kennedy tí kì í ṣe táì ṣe sábà jẹ́ kó papọ̀ òun ni pé káwa tá a witness ọdún eégún tìlú yìí ká lè láǹfààní àti lọ sílùú mi ká lè láǹfààní àti délùú mi káwo oríṣiríṣi ọdún eégún síra wọn káwo oríṣiríṣi eégún síra wọn káwo ìlú wo ló dùn ìlú wo ni ó dùn bó láti fẹ́ múra sí tọ̀dọ̀ wa ló àbí o àti Christian àti mùsùlùmí ni wọ́n lóró ìdílé tí wọ́n ń ṣe ni wọ́n lòsà ìdílé tí wọ́n ń bọ ní yàrá
tó ìjẹ́ pé dúdú lẹ́yìn èrè òde ni wọ́n ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n pera wọ́n ń ta ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n jẹ́ lábẹ́ ẹnu ilé ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire bí ọjọ́ wo ìgbà wo látara wa dà ọjọ́ wo ìgbà wo látara wa lọ́pọ̀ dà ṣé gbàgbé ẹ bá tara lé ẹ̀ lọ́pọ̀ kò ní rírà bọ́ bá dọ̀ wọ́n gbogbo ọmọ tó sọ lẹ́nu wọ́n fà pọ̀ tọ́jú àpò yàsára para ni kí ló dé táwa náà ò gbé tiwa lárugẹ lóòótọ́ àwọn kankan bẹ́ẹ̀ ní àṣà àti ṣe káàrọ̀ òjíire bí tí ọ̀bá gbà mú mọ́ èyí tí ọ̀bá gbà mú ẹ̀sìn jágbe ẹgbẹ́ kan ntọ́ bá gbà mú kátẹ́pẹlẹ mọ́ lélẹ̀ tó túmọ̀ sí wípé kò tó sí nínú àṣà àti ìṣe Yorùbá tí ọ̀bá gbà mú tàbí tí ò wúlò eléyìí tí ọ̀bá gbà mú mọ́ ohun tá a rò pé ọ̀bá gbà mú ẹja kó sí museum kọjá ní táàrọ̀ ọmọdé ọmọ wọ́n mọ̀ wá wò lẹ́yìn wá ọ̀la àwọn idà tí wọ́n fi jagun Kírìjí apó tí wọ́n fi jagun orí ọ̀bọ tí wọ́n pa orí ìnàkí tí wọ́n pa lójú ogun gbogbo ẹ̀ níbẹ̀ museum tí tẹ̀lé mọ́ lọ́ọ́ wò ń bẹ̀ èèlò wọn fi ń wò museum 200 naira bó bá wá wọn ní ìsìn 500 naira wọ́n fààyè gba everybody láti wá wò nǹkan ṣẹ̀ǹbáyé yín gbogbo ẹ̀ ni wọ́n ṣàlàyé fún elétò ètò torí pé ìran Yorùbá ò ní àkàkùn lóríṣiríṣi nǹkan wá fi ń dìtẹ̀ni ẹlẹ́ni ṣé gbàgbé adé tó bá ń dé tí ń wuyì tí ń da arífẹ́rẹ́fẹ́ lórí ọba tó bá dákò kan àwọn ọba wọ́n mọ̀ dé face cap ẹja mọ̀rọ̀ sọ now ẹja bẹ̀rẹ̀ látòrí arábìnrin tó wo olóòlù kí lójú rẹ̀ rí wọ́n fárun orí ẹ̀ wọ́n so ewúrẹ́ mọ́ lọ́rùn wọ́n ní ọmọ gbóyìí di òsàká níta gbangba lórí mọ̀ rántí dáadáa nígbà tá a wà ní kékeré ẹ jẹ́ kí n sáré calculate between 1982 to 1983 mo wà nìbàdàn èmi àti ìyá mi ń lọ ibì kan bóyá mi ò mọ̀ bóyá wọ́n mú mi lọ UCH orí kìíní kan máa ń ṣe mí gbà náà àmúrún tó a ti lọ sí kílíníìkì tó wà ní Ìbàdàn poli wọ́n wá rẹkọmẹ́ndì pé ká lọ sí UCH ọjọ́ náà wà lólóòlù ń jáde so nínú táksì tá a wà ń gbà náà driver taxi ni kí mọ́mì mi ó tẹrí balẹ̀ kán tẹrí balẹ̀ kán tẹrí balẹ̀ olóòlù so èmi kéré ń gbà náà but kò disturb èmi tí mo jẹ́ ọkùnrin mo láǹfààní àti wò ó obìnrin ni kì í rí olóòlù kí ló dé tá a máa ń dẹ̀jà ńlẹ̀ káàró òjíire nǹkan bá ti pèlè èèwọ̀ kí ló dé tá a gbà pé èèwọ̀ ni mo rántí ń gbà náà ìyá mi dọ̀bálẹ̀ bẹ́rẹ́bẹ́rẹ́ nínú táksì èmi wà ń bẹ̀ mi wà lókè òye ń tọ́sẹ̀lẹ̀ òfin gbogbo ara yé mi dàbí alára àfi tí n bá fẹ́ parọ́ lókù 1982 ọmọ ọdún mélòó ní jẹ̀ngbà náà ọmọ ọdún méje ṣùgbọ́n experience yìí ò kúrò lórí mi alọ abọ̀ nínú payà ní mọ́mì mi wà nínú taxi ń bẹ̀ èmi àti ẹ̀ náà láwa ń bẹ̀ àyà tèmi náà ń jà mọ̀ tí ó ṣẹlẹ̀ láti ìgbà náà mo ti mọ sọ́kàn pé eégún kan bẹ́ ń bàdàn kì í róbìnrin so n tí wọ́n pè ní ṣẹ̀ṣẹ̀ nu àṣírí tí ń bẹ nínú àṣà àti ìṣe Yorùbá nu ẹ já keep it forever ká má fààyè gbẹ nìkan kan pẹ̀lú ẹ̀sìn òṣì kan láti wá ìrèsì tó jẹ́ tiwa dànù sofa àti mú wọn lọ́wọ́ dání pé kí wọ́n mọ̀ sí òòṣà tiwọn òòṣà ní tí wọ́n pè lẹ́sìn Christianity òòṣà ni Islamic òòṣà ni because ó lọ́nà tí wọ́n gbà sìn ẹ̀ẹ́kì wákàtí márùn-ún orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ fún ìrun tẹ̀ǹkì àwọn Christian ọkà sáàmù òòṣà tiwọn nìyẹn ìṣẹ̀ṣe tiwọn nìyẹn nǹkan nígbàgbọ́ nínú ẹ̀ nìyẹn ẹ jẹ́ kí eléégún òsìn tó nígbàgbọ́ nínú ẹ̀ so according to nǹkan tí mo gbọ́ wọn lọ́mọbìnrin yìí ṣe bí ọkùnrin inú fi rólóòlù ìtàn kan bẹ tí wọ́n sọ fún mi láyé ìgbà náà ní late 80s tàbí early 90s bóyá olóòlù náà ni wọ́n sọ nípa eégún kan pé obìnrin ò gbọ́dọ̀ wò ó eégún eléyìí tàbí òòṣà eléyìí kì í róbìnrin ẹnìkan sì lórí òkè gàrẹ́ẹ̀tì ó sì da nǹkan borí ó sì try láti yọjú wò ó do you know nbi tó sápamọ́ sí eégún yẹn fìlì ẹ̀ ó sì na ọ̀pá síbẹ̀ ẹni yẹn dàda nǹkan mi ìsàbẹ̀ ibi tó sápamọ́ sí láyé àtijọ́ bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ Olúwo ṣe mọ̀ wípé èèyàn ńlá ni lolúwo ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà tó bá ti já nǹkan orí rádáadáa ni mo ń sọ bí ọmọ kú lọ́wọ́ adití ó lè máa sọ wípé kàn jẹ́ kóbìnrin ó ti ẹ̀rú olóòlù gan kí ni ó ṣẹlẹ̀ kò sí ní tí ó ṣẹlẹ̀ ẹ jẹ́ kó try ẹ̀ so now nílùú ìyá mi orò ni wọ́n máa ń ṣe ń bẹ̀ tí bẹ́ẹ̀ gbọ́ tí mo máa ń ṣe yínmi gbẹ́kẹ́ ẹkùn olókèrè ìwé ìjẹrò ọ̀tọ̀ ọbọ̀ ilé famayọ orò ń kò yùmùyùmù wọ́n fẹ́ sọ̀rọ̀ láyé ìgbà náà àpọ́nlé àti yìí ń bẹ fóró unlike today táwọn ọmọ Gen Z
tí wọ́n ti ń ṣe orò lójú kámẹ́rà, wọ́n ti ń gbé orò sínú TikTok, wọ́n ti ń gbé orò sínú Facebook, wọ́n mọ̀ wípé ẹlẹ́yà ìran àwọn làwọn ń ṣe torí pé ilé ayé wọn kò fi gbogbo ara báláǹsì náà pẹ̀lú yẹ̀yẹ́ tí wọ́n ń fi ìṣẹ̀ṣe àti àṣà Yorùbá ṣe nítorí kí wọ́n gbé lárugẹ ni wọ́n ń tàbùkù ẹ̀. ayédáyé ọ̀làjú lóòótọ́, ká gbé ọ̀làjú sẹ́gbẹ́ kan, ká gbé ìṣẹ̀ṣe sẹ́gbẹ́ kan, méjèèjì wọ́n lè fẹ́ gbẹ́rìn papọ̀. èmi àtẹ̀yìn sọ̀rọ̀ nípa èdè Yorùbá, kí làkúnú ti ń bẹ́nu èdè Yorùbá ní tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe lónìí, tá ń pè láṣà lónìí, ipò ọba nìkan lọ́sẹ̀kù ń bẹ̀, eégún yìí lọ́tẹ̀lé, àwọn orò wọ̀nyí lọ́jẹ́ kan ń bẹ̀ láwọn ìlú kọ̀ọ̀kan wọ́n ti parun. mo rí ìlú kan tòsí ìlú mi tó jẹ́ pé wọ́n ní táwọn bá jọba Christian làwọn ò fi jọba, ìgbà wọn náà rẹ̀ yí padà sí dáadáa ká má sọ kejì. alright, so arábìnrin yìí ní tí wọ́n fojú ẹ̀ rí yóò rò fún àrọmọdọ́mọ. òun lélẹ̀ o tó bá sọ pé kẹ má wo lórí ẹ kàn ti kun ẹ̀yìn ó múra bí ọkùnrin ó bọ́ síta ó dẹ̀ lọ fídíò lọ. now ìyá rẹ̀ wọ́n ní ó fárí fún kọ́ mọ́ dàbí ẹni pé àákùnrin ẹ̀ ló á fi sí nǹkan kan. alright, òun náà tó lélẹ́yìí. àwọn ọlọ́pàá náà dá sí lọ sí ìlú púpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀kọ́ àwọn míì ti ṣe rí tán sọ pé láti jọ tán ti ṣe ni wọ́n ti ń ṣe nǹkan oṣù tí ọ̀dáwọ́ dúró mọ́ láyé wọn. wọ́n sọ nǹkan mọ́ láyà bọ́ bá jẹ́ Muslim ni ṣé wọ́n gbà padà sí ẹ̀sìn Islam pẹ̀lú gbogbo nǹkan tán kóró tán súnmọ́ láyà àwọn olùsọ pupa sí ń dì í. má ṣe ilé ayé ní gbé bá a bá ṣe oní tójú wọn máa ń rí. ibẹ̀ yẹn kó lọ lé wọn àwọn ọ̀bẹ́rún rẹ̀ lé o. ó ṣe fídíò lóòlù, kí ló ṣe? mo ṣe fídíò lóòlù ni. kí ló ṣẹlẹ̀ sí wọn gẹ́gẹ́ gbàsó fi ṣe. sọ́sọ́ kí wọ́n láti ìgbà tó ti ṣe fídíò lóòlù ara òun ò balẹ̀ láti ìgbà òun eégún ló lóòlù ìṣepá àwọn èèyàn wò obìnrin ni wọ́n ní kì í rí wọ́n sì sọ̀tàn tí ìfíró obìnrin. ẹ gbọ́ látijọ́ tó ti ṣe fídíò ẹ̀jẹ̀ ọ̀dá lára rẹ̀ bí ó bá sì padà wá bí ó sì máa ṣe táyé tẹ́jẹ̀ ó fi tán lára ẹ̀ nù yóò bá sì ní ṣẹ̀ṣẹ̀. eégún tí wọ́n pè lólòlù wọ́n ti ń ṣe látọdún gbọ́n hàn ohun ọba obìnrin ni. mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ Olúwo, mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ Akeugba Gold. ẹ já kó lórí eléyìí o mo ti deliver message mo fẹ́ deliver nbẹ ó rìkọ́ọ̀dù olóòlù ara rẹ̀ ò balẹ̀ mọ́ láti ìgbà náà ní tí ó fi ń sọ pé ara rẹ̀ ò balẹ̀ mọ́ ní èso ẹ̀jẹ̀ tí ọ̀dá lára rẹ̀ láti ìgbà náà. eléyìí ò kì í ṣe story fúnra lára rẹ̀ lẹ́gbọ́ ìdí òsà ló wà yìí èrò pọ̀ ń bẹ̀ bí bìbà. alright ẹ̀já kó ń bẹ̀ hùn ẹ̀já lọ sọ́dọ̀ Olúwo ká tó padà sọ́dọ̀ Akeugba Gold. àwọn obìnrin wọ́n kọ̀ọ̀pín gẹ́gẹ́ àṣà àti ṣe àwọn làwọn máa ń gbé lárugẹ àwọn làwọn máa ń jó ìwé ìwé ẹ má gbé obìnrin gẹ́gẹ́ wá láti ní ọjọ́ yìí o omi kéèkì máa wà lẹ́gbẹ́ omi tí ọ̀pọ̀ nípa. now ẹ má tó já dragi tọ̀rọ̀ Olúwo náà ẹ jẹ́ n fẹnu ṣàlàyé nǹkan tó Olúwo sọ. Olúwo ní ó fọ olóòlù ṣe yẹ̀yẹ́ o kò ní mínì ó ní bàbá wò ó gbogbo àwọn ọdún ìṣẹ̀ṣe àṣà tá a máa ń ṣe àwọn obìnrin wọn máa ń pọ̀ ọdún bí gbogbo nǹkan àwọn obìnrin ní máa ń gbé e lárugẹ. ẹ wá bá ń sọ fÓlúwo gbogbo ẹ̀yin ọmọ àwò gbogbo ẹ̀yin àgbà wò gbogbo ẹ̀yin mùsùlùmí tí ń gbèsè Olúwo lẹ́yìn gbogbo yín tẹ̀yìn ṣe káre pé ọmọ ọkọ ni ẹ wí fún pé olóòlù ọ̀sẹ̀sẹ̀ jáde lónìí kò ẹ̀sẹ̀ dé lónìí olóòlù ti wà látọ̀dún gbọ̀n kan tó bÓlúwo gan kì í ṣe irúbìnrin láti ìgbà náà títí dé ìsìn kí lolúwo ṣe ní lọ́kàn pé òun change olóòlù sí ìsìn ní ìsìn
bó ṣe báyé àṣàjẹ́ ní Ìwó tó dorí ìṣẹ̀ṣe kodò ní Ìwó. Olúwo ní mission, wọ́n fẹ́ execute mission ẹ̀, wọ́n support àwọn tán láwọn tan Islam, wọ́n support àwọn tí wọ́n láwọn tan Sharia. Ẹja jẹ́ kó yé Olúwo wípé ibi tó bá gbámọ̀ládé ni kó dódé, níbo ló sì gbámọ̀ládé, ibi gbámọ̀lá rẹ̀ káàkiri ojú ilẹ̀ Ìwó lọ, níbi tó so lórí sínú, ibi tó jọba sínú. Àgbàlagbà kò sì lè tòkè ogun wá kọ́ mọ́ wá sí mógògùn lálẹ́dẹ́ Ọ̀yọ́, Olúwo tiẹ̀ lè kọ́ wọn Ìbàdàn bá ṣe fẹ́ lórí ayé wọn, kò lè kọ́ ìlú mi bí wọ́n ṣe gbé gbèsè ayé wọn, kálukú lọ́mọ bí ó ṣe lórí ayé ẹ̀. Now ntọ́lùwò sọ ni wípé bàbá sọ wípé káwọn obìnrin ọmọ wo Olóòlù, ṣé Olóòlù ò lè gba àwọn obìnrin mọ́ra ni? Àti pàápàá ìlú ńlá nìbàdàn, àwọn àrè tí wọn ò gbọ́ pé wọ́n ń so Olóòlù nìbàdàn, Olóòlù jáde, táwọn eléyìí bá ń bọ̀ láti ibì kan tí wọ́n fẹ́ kọjá ń bàdàn, bóò ni yóò ṣe rí? Ẹ bá ń wí fún Olúwo pé Olóòlù kì í wá sí Ìwó road, Olóòlù kì í wá sí Mùsùlùmù, kì í wá sọ́lọ́ ṣògo. Olóòlù mọ bí ó ní gbèdéke bí tí Olóòlù máa ń dé, kì í ṣe pé Olóòlù náà fi ń ṣèkà, tàbáwọn ilé tàbáwọn tí ń so Olóòlù wọ́n máa fi ń ṣèkà débi pé wọ́n máa déédéé gbé lọ síbi táwọn obìnrin wà. Ọdún mélòó lẹ́tí obìnrin fojú kan Olóòlù tàbí nǹkan kan ṣẹlẹ̀ sí ìyàn nítorí Olóòlù tí ìbá ṣe lè ta ẹsẹ̀ gbọ́ yìí? Irú ẹ̀ ti wáyé, ó ti pẹ́, kò ṣẹlẹ̀ mọ́. Àwọn ọmọ Ìbàdàn ti mọ bá ṣe nǹkan wọn, àwọn ọmọ Ìbàdàn ti mọ ibi tí wọ́n gbọ́dọ̀ rìn sí tó Olóòlù bá ti jáde àti ibi tí wọ́n gbọ́dọ̀ rìn sí. Kì í ṣe gbogbo ilẹ̀ Ìbàdàn, kò sí eégún tó lè yílẹ̀ Ìbàdàn ká tán lọ́jọ́ kan ṣoṣo. So ẹ fi Olóòlù lẹ̀, ẹ já gbọ́rọ̀ Olúwo díẹ̀ sí. àwọn fẹ́ẹ̀tì Olóòlù tó bá wá Olóòlù ọ̀pá tí wọ́n nà bẹ́ẹ̀ palẹ̀ wọ́n sì máa àwọn ọmọdé àwọn wà lẹ́yìn rẹ̀ nínà ni wọ́n nà wọ́n bẹ̀ lọ ìwà wọ́n máa ti torí ẹ̀ náà ṣe. Can you imagine? Ẹ béèrè lọ́wọ́ Olúwo, obìnrin mélòó làwọn tí ń tẹ̀lé Olóòlù ti nà tán ti fẹ́ nà pa? Obìnrin mélòó? Níjọ́ Olúwo gangan, níjọ́ Olúwo gangan ti gbọ́ pé lọ́dún yìí o Olóòlù jáde o, àwọn obìnrin wá lọ síbi tó ti ń ṣe tiẹ̀. Kọ́ṣẹ́lẹ̀ gbogbo eléyìí àwáwí àríyìí sọ, kán mọ̀ sọ páwa náà sọ̀rọ̀, kán mọ̀ sọ páwa náà sọ̀rọ̀ láti wá gbèjà ẹ̀sìn. Nítorí Olúwo jáde nu, Olúwo has never contributed anything positively sí nǹkan tọrọ mọ́ èdè, àṣà, ìṣẹ̀ṣe káàrọ̀ òjíire. Olúwo máa tako gbogbo ẹni. bẹ́ẹ̀ la fi bẹ ìwé ká bẹ ìjọba wà bẹ Olóòlù pé iná tí ń bí sókè ó tó. Ẹ bọ́ ọ̀tọ̀ sọ, torí ẹ̀ la ṣe ń bẹ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ Olóòlù, inú tí ń bí sóbẹ̀ ó tó. Màá rí kí àwọn Olóòlù, káwọn ìdílé tí ń gbó Olóòlù, káwọn náà dẹ̀ change kan pawúdà táwọn ṣe. Olúwo yọkàn jẹ́ champion ni, a ní bàbá yìí ṣèbó níbo Olóòlù ṣe é ṣe, àwa la sọ fún ẹ, àwa tá a sọ fún ẹ rí pé kí wọ́n yí padà, wọ́n dẹ̀ yí padà, wọ́n gbà sí wa lẹ́nu. Ẹni tí ò ní kan ṣe tó ń gbìyànjú láti mú ẹni tó ní í ṣe lọ́wọ́ dání, bọ́ bá níyàwó tó sì mọ̀ pẹ́sìn rẹ̀ dá olójú, ní Olóòlù bá jáde rán ìyàwó rẹ̀ kó lọ síbẹ̀. Yes, ṣòbó níyàwó bólóòlù bá ti jáde dẹ́gà gbogbo ń tọ́ ẹ hàn tú sí lára, ẹni kọ́ lọ rìn fèsì Olóòlù, kọ́ lọ láyọ̀ kọ́ bọ̀ láyọ̀, káwá wo bí ti rí. ọ̀fẹ́ rí hàn ọ̀fẹ́ pamọ́ ó ní ìgbà kọ̀ọ̀kan tí máa ń nà tí ó fi gba gbogbo ẹ̀jẹ̀ wọn láti Olóòlù láti wọn. Can you imagine? Ó ní ìgbà kọ̀ọ̀kan tí máa ń nà tí ó fi gba ẹ̀jẹ̀ wọn, abẹ Olóòlù má bínú mọ́, ọwọ́ àpọ̀dà lẹ́nu ẹni tí wọ́n pè ní custodian of Yorùbá heritage, culture and tradition. Ẹjá kúrò lórí ọ̀rọ̀ Olúwo, rádaràdá ní sọ bí aláìsàn tó lómi ẹjá kúrò, ẹjá bọ́ sọ́dọ̀ Akéwùgbà Gold. Lọ́pọ̀lọpọ̀ ọgbà bí ìjàmbá bẹ́ẹ̀ ká parí ẹ̀, Akéwùgbà Gold máa ń sọ fáwọn tí wọ́n jọ ń ṣẹ̀sìn kí wọ́n ṣe díẹ̀díẹ̀ pẹ̀lú ẹlẹ́sìn mi. Ẹlẹ́sìn mi ò tọ́, wọn ò gbọ́n, wọn ò sáyìn, wọ́n ń ṣe tí wọ́n lọ ni, kí ló dé tẹ̀ ń ta sí wọn? Yorùbá ní bàbá léwúrẹ́ kan gànà yóò padà wá buni jẹ́ o. Ẹ já gbọ́rọ̀ lẹ́nu. ó bọ̀ sí kí ni sọ̀rọ̀ yín gan ẹ sì lo fóònù ẹ kọjá lo fóònù ẹ yẹ fẹ́ fi. Àbí o, aráàmù lélẹ̀ aráàmù ń tọ̀hún, gbogbo ohun tí wọ́n ń lò pátápátá aráàmù ló mú wá. ẹ fẹ́ kọ́ bí bàdébí ṣe lu ayé sí àbẹ́bí lo electric ní kílódé tí wọ́n lo electric kílódé tí wọ́n lọ gbénu ilé tí a ti kọ́ nípa tí a ti kọ́ bísíǹsì ní gbogbo yín ṣe olè ní majority wọ́n láyé káwá àgbàsíwá lọ. wọ́n máa ń pa àwọn àfáàlé, àwọn tẹ́ ń pè lẹ́lẹ́bọ yìí, àwọn Christian wọ́n máa ń pa àwọn àfáàlé, wọ́n láwọn ẹlẹ́sìn kejì wa, wọ́n respect Islam, wọ́n respect Muslim. Èmi kò sì gbàgbọ́ kò sì mọ̀ léyìn, mo respect Islam, mo respect Christianity, mo respect àwọn oníṣẹ̀ṣe, ṣùgbọ́n mo sì kankan bẹ̀, mo sì nígbàgbọ́ nù kankan bẹ̀, ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú Ọlọ́run, torí mo mọ̀ tó yàtọ̀ sósì, mo mọ̀ tó da yàtọ̀ sí léyìí tó da, mo choose láti mọ̀ sí léyìí tó da.
ṣùgbọ́n wọn lẹ́sìn wọn ò sì ní lẹ́sìn. màá dàgbà màá dògbò as a realist torí ẹ̀yìn ọ̀jẹ̀ ńlá yòó nípọ̀sìn nínú kankan bẹ́ẹ̀ àwọn kankan bẹ́ẹ̀ tí mo admire nínú Islam àwọn kankan bẹ́ẹ̀ tí mo admire nínú Christianity n tí mo admire nínú Islam kò change mind mi n tí mo admire nínú Christianity kò change life mi kò change mind mi torí n tí mo mọ̀ ní wípé scam ni gbogbo tí wọ́n ń pè lẹ́sìn n tí kálukú ọ̀jẹ̀ ni kálukú ń wá káàkiri any religion tí ó bá ti lè change nǹkan overnight kì í ṣe religion. Yes, Boko Haram àwọn ajínigbé wọ́n ń káàkiri kò sí Christian tó lè wọnú igbó lọ bá wọn kọ́ gbà wọn mọ́ padà wọ́n lò 56 days ńbẹ̀ àtàfà jálàbí àtàfà súnà ìkẹ́kọ̀ọ́ lé wọnú igbó kó bá wa gbà wọn mọ́ yẹn jáde ìwé ẹ̀sìn wo wà nù. bẹ́ẹ̀ nìkan bá wà lókè òkun nìsín tó ní problem kékeré ẹ sọ pé ẹ fẹ́ wọlé alúwà fún ẹ invite àwọn àfáà kan láti Ìlọrin àwọn àfáà kan láti Kogi àwọn àfáà kan láti ibi kíní kan wọ́n wá ṣàdúrà fún ní tí ìṣe òun ṣe lọ ẹ ṣe wọlé alúwà fáwọn ajínigbé kẹ́kọ̀ọ́ àwọn àfáà jọ bẹ́ẹ̀ ṣe mọ́ ṣàdúrà wọn kẹ́ wá ṣàdúrà òdì fún wọn pé kó rí báyìí fún wọn kán mọ sára wọn kán mọ lura wọn kán mọ tí wọ́n fi ti àwọn tí wọ́n jí kó tí wọ́n fi tì wọ́n lẹ̀ tí wọ́n fi lé wọn lọ. lábúlé kan ní Kwara almost 100 kìíní kan àwọn èèyàn ní làwọn adàlúrú ni wọ́n pa lẹ́jọ́ kan ṣoṣo. ṣé kò sí Muslim láàrin wọn ni ṣé kò sí Christian láàrin wọn ni ṣé kò sí oníṣẹ̀ṣẹ̀ rárá láàrin wọn ni. jẹ́jẹ́ làwọn ẹlẹ́bọ ń lọ Christian wọn ní yàwájú ilé ẹlẹ́bọ àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ o wọ́n dẹ̀ ti tán máyé la o ṣùgbọ́n àwọn Muslim ni ò ní jẹ́ kẹ́ ẹ lọ jẹ́jẹ́ oríṣiríṣi gbogbo nǹkan gbogbo àṣírí ló ti tú àwọn fúnra lára wọn náà mo dẹ̀ sọ́njọ́ ni mo láwọn fúnra lára wọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú èrò àtejò pẹ̀lágbẹ̀ ni ó ṣẹlẹ̀ sí wọn kàn yín ẹ mọ́ fògùn bá wọn jà ẹ mọ́ sòkò bá wọn jà fúnra wọn lọ́mọ fúnra wọn lóògùn jẹ ẹ mọ́ fògùn bá wọn jà fúnra lára Muslim náà máa pieces ara wọn àwọn tẹ́ ìpìlẹ̀ lẹ́bàá àwọn oníṣẹ̀ṣe wọn à finish eléyìí tó kù ẹ bá dùn mí àwọn ló máa pieces ara wọn tani àwọn ló máa pieces ara wọn àwọn tẹ́ ìpìlẹ̀ oníṣẹ̀ṣe ni wọn à finish wọn. wọ́n yà àwọn afáàjẹ́ ẹ̀wọ̀n wájú ní fáńtì àyíká ìmọ̀ kàkà wà lọ́ka ẹ̀ fúnra ní pé nìkan ìṣẹ̀lẹ̀ ti ń gbẹ́gun àwọn tó kéwú lọ́pọ̀ nù wọn ẹ̀ fi àwọn egun tí káyà àmúráyà lábẹ́ ìwé wọn kí ló tẹ́tẹ́ ìfọ̀mọ́ manage sí àwọn kẹ́kẹ́ ti wọ́n tí wọ́n kàn never make it right eléyìí kẹfẹ́ yìí eléyìí ọ̀bọ̀n náà ẹ̀mọ̀ ìdájọ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kọ́kọ́rọ́ àdìjẹ́ náà wà wọ́n àjúwẹ̀ ìwé àbáyé kúkì táwọn yẹn kọ́kọ́rọ́ àdìjẹ́ náà gbogbo ẹni tá ìṣẹ́ bẹ̀rẹ̀ fáwọn traditionalist láyé tán bí wọ́n wà lónìí ẹ̀jẹ̀ àjẹwájà gbogbo challenge. ẹ̀gbọ́n nǹkan tí mo sọ gbogbo àwọn tí wọ́n ń sọ pé ìṣẹ̀ṣe ọ̀dà aláyé ìgbà náà tí wọ́n máa ń fọ́ tí wọ́n máa ń balẹ̀ eégún jẹ́ tí wọ́n máa ń ba ojúbọ Ṣàngó jẹ́ ojúbọ Ògún ayé wọn ò bẹ́tà nísìnyí wọn ò lè jáde láti wá sọ nǹkan kan fún yín torí jẹ́jẹ́ làwọn òòṣà wa dúró òótọ́ ni o irọ́ ni o à ń kóbi ìbọn wọn à ń tapó lé wọn lórí wọ́n ń dáhùn nǹkan tá à ń fẹ́ à ń béèrè lọ́wọ́ Ọfá ogun eléyìí ṣe ká lọ ó ń pé a máa lọ àjókòó nǹkan kò ṣe wá ogun eléyìí ṣe ká lọ ó ń pé ká lọ ajagun aṣẹ́gun ogun eléyìí pé ká lọ ṣe ká lọ ó ń pé a máa ti lọ ká ṣe báyìí kó tó di pa lọ a dẹ̀ rí dáhùn sí bí ebi bójú ọ̀nà ẹlòmíì bá dàrú wọn á ní kó lọ béégún ilé wọn yóò sì béégún ilé wọn yóò sì padà bí ó ti wá ọ̀rọ̀ rẹ̀ ọ̀dẹ̀ lójú ọjọ́kọjọ́ tí mọ́gùn bá tẹ́nìkan bá tó lu mọ́gùn tára bá ráwọn Christian tán wá pé àfàdúrà jagun tí wọ́n dẹ̀ pray fẹ́ tó lu mọ́gùn tára rẹ̀ dẹ̀ yá ìgbà náà máa bẹ̀rẹ̀ sí respect Christianity ọjọ́kọjọ́ téèyàn bá lu mọ́gùn tá a bá pa àwọn àfọ̀n jálàbí jáde àwọn jálàbí tiẹ̀ ìṣẹ̀ṣe làwọn lọ ìṣẹ̀ṣe ni wọ́n ń pè jálàbí wọ́n jàwé kíní kan mọ́ kíní kan nísìnyí wọ́n rí ẹyẹ orí igun orí àparò mọ́ra wọn nísìnyí wọ́n gun papọ̀ bí ọba ti wá sẹ́ni tó lè ṣe ẹ̀pànù mọ́ èèbó gan òróògùn mọ́gùn ṣe so reality jẹ́jẹ́ wọn ń lọ èyí lẹ́mọ̀ pé lágbájá nínú ọjà àná mọ̀ ní lọ láìpẹ́ ni mò ń gbọ́ tí àwọn àfáà kan sọ wípé kò síbẹ̀ yóò ṣe wọ ọ̀run rere ìgbé yóò ṣe wọ àlìjánà tí ò ní kọ́kọ́ wọnú ọjà àná mọ̀ bó lẹ ṣe fẹ́ dára yín lórí rú ni because majority tiwa àti rọ̀ yìí èèyàn lè touch brain wa kẹ́ sọ pé everybody tí ó bá wọ àlìjánà láyé yóò kọ́kọ́ wọ náà kí ni náà tó fẹ́ wọ̀ ní ṣe kí ló dé tó kúkú wá ṣiṣẹ́ àlìjánà nígbà tó mọ̀ pé wọ́n kọ́kọ́ wọ náà sọ́lọ́ tó fẹ́ jẹ́ ká tó dán iná wò ká tó lọ sáà àlìjánà ká tó lọ sinmi ní what kind of nonsense is that wọ́n dẹ̀ ń sọ dẹ̀dẹ̀ ara tiẹ̀ náà ṣe ń gbà gbọ́ ó sì ń tẹ̀lé wọn lẹ́yìn ẹ̀kọ́ àìmọ̀ kan. ọkọ̀ tí a pariwo lọ́rùn lónìí nìbàdàn tí wọ́n lọ́ọ́ fi sẹ́jáde tẹ́lẹ̀ ní jáde nísìn àyìnbá yọ ọdún ìbílẹ̀ tó ti kú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ́jọ́ ilẹ̀ jìjì tẹ́lẹ̀ rògbà ẹgbẹ́ àwọn bàbá tí wọ́n mánéjì ẹ̀fún tẹ́ ìfúwádìí bá àwọn ọmọ tí wọ́n kọ́ ní kéwù tí wọ́n ti dà fà gbogbo wọn lè ti dá padà sínú ẹ̀sìn bàbá wọn ojú tì í kọ̀ tán. káyọ̀ ìmájẹ̀ gbogbo àwọn ọmọ tẹ́ ti kọ́ ní kéwù tán ti dà fà gbogbo wọn lè ti dá padà sínú ẹ̀sìn bàbá wọn yes nígbà tí wọ́n kéwù tọ́nà ọ̀la wọ́n padà sí di ìṣẹ̀ṣẹ̀ ayé wọn nítumọ̀ wọ́n progress in life wọ́n wá ní ìṣẹ̀ṣẹ̀ lókùn táwọn máa ṣe o ìṣẹ̀ṣẹ̀ ni ká máa ṣe o ìṣẹ̀ṣẹ̀ ni ká máa ṣe ìṣẹ̀ṣẹ̀ ni ká máa ṣe o ìṣẹ̀ṣẹ̀ ni ká máa ṣe ká má gbàgbé ohun àwọn bàbá wa fi sílẹ̀ o ìṣẹ̀ṣẹ̀ ni ká máa ṣe. ẹ̀tọ́ wa gbọ́n ẹ̀rúnú ẹ̀tọ́ tó tẹ̀jì blame ẹ̀tọ́ fi ayé gbogbo ìdájọ́ tó lékole ẹnu yín láti mọ̀ ẹ̀gbọ́n bí ẹ bá ṣe Islam tí ọba ṣe fẹ́ pa àlọ́ sọ bẹ́ẹ̀ fún ìlú wa lókùnrin náà lórí ìbáraẹni tó ní gbogbo Islam fámìlì àlọ́ ìkọ̀ Islam tó bẹ̀rẹ̀ wọn lọ abisinia owó wà láwọn tàbí ọ̀sẹ̀ wọ́n lọ abisinia ó gba Christianity ó lè tún pàṣẹ àlejò tó gé sókè kọ́kọ́ wa. owó àwọn afá tí wọ́n fẹ́ jáde wọ́n ní
làmẹ́ntì ikú tí wọ́n bú Islam nísọ̀tì tí wọ́n fún àlá nísọ̀tì tí wọ́n fún Quran wọ́n làmẹ́ntì burúkú gbogbo àwọn àkìlọ̀ fún ọbẹ̀ ẹ̀rọ ìrìnàjò gbogbo pé. àwọn àfáànù àwọn fúnra lára wọn náà ni wọ́n fa Islam ya. nígbà tí nígbà tí abẹ́rẹ́ wọn ẹwà àwọn mùnáfíkì túlétúlé ẹlẹ́ẹ̀kejì wọ́n làmẹ́ntì pé gbogbo ilẹ̀ Yorùbá bóun ló ṣe jẹ́ tó jẹ́ pé mùsùlùmí àwọn ayọ́wọ́ mọ́nú gómìnà kankan tó lé tó ń bá bọ̀ lẹ́yìn tí ó nìkan ni ló ti clear. kàwé ìmàjẹ kí lọ́kàn mùsùlùmí àti kírísítẹ́nì pẹ̀lú gọ́fìnà àwọn mùsùlùmí kan jáde níbàdàn jò ní pé ẹgbẹ́ tí ó bá ti fa mùsùlùmí kalẹ̀ àwọn ò ní tẹ̀lé ẹ̀wù bíi torí wọn tọpọlọ wọn dọ́ta sí tọpọlọ wọn jọba sí ìlú ọ̀dà ìlú òdùn gbogbo nǹkan ọ̀lọ́ bó ṣe yẹ kọ́ lọ ẹ̀ ń sọ̀rọ̀ mùsùlùmí àbí kírísítẹ́nì kí lọ́kàn wa nínú ẹni tí ó ṣe àbí ìbàjẹ́ lẹ́bọ tó bá ti jó ní òmùdé ẹ̀rá bá wa kẹ́lẹ́ bọ́ máa bọ́ kó wá bọ́ sòsì aṣọ ìyá aṣọ ọ̀ràn aṣọ àrùn aṣọ wàhálà aṣọ ìjàngbọ̀n kó wá bọ́ kú lọ́rùn wa kí lọ́kàn wa. iṣẹ́ wo lẹ fẹ́ ṣe ta ló fà á ẹ̀yin lẹ́dá wàhálà ìsílẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú nǹkan ṣe lọ́wọ́lọ́wọ́ fún Islam lórí ọ̀rọ̀ human relationship nǹkan ṣe lọ́wọ́lọ́wọ́ fún Islam ẹ̀yin kan lẹ́dá gbogbo wàhálà ìsílẹ̀. lórí ọ̀rọ̀ òṣèlú muslim ticket ni muslim christian ticket ni ó yẹ kí ẹni tó bá ti mú ààrẹ tó jẹ́ christian kí wọ́n gbàkejì ẹ̀ kó jẹ́ muslim tó bá ti mú ààrẹ tó jẹ́ muslim kí wọ́n gbàkejì ẹ̀ kó jẹ́ christian Tinubu muslim ló mú ó sì tún padà wọlé. ta ló wá fẹ́ sọ nísìnyí pé Tinubu fẹ́ gba gbogbo Nàìjíríà fún Islam nísìnyí ìjọ ẹ̀ bá sọ̀rọ̀ nípa Islam àbọ̀ ẹ̀ bá sọ̀rọ̀ nípa Christianity kí ló fẹ́ ṣe sínú ìlú ní Bọ́lá Ahmed Tinubu ń bá káàkiri bí ṣe ń sòpópó náà kẹ́ni ní sòpópó náà kẹ́ni ní ṣe títì kẹ́ni ní ṣe títì kẹ́ni ní ṣe ló dáwọ́ lérè ìwé ní wo bó ṣe bẹ́ẹ̀ revive ètò ọrọ̀ ajé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí kankan sọ́nbẹ̀ o. sinmi ọgbà tí wọn pariwo lórí ọ̀rọ̀ lónìí nìbàdàn tí wọn lórí sẹjáde tẹ́lẹ̀ ní jáde nísìn àìmọye ọdún ìbílẹ̀ tó ti kú tẹ́lẹ̀ ẹjọ́ jẹba ilẹ̀ tẹ́lẹ̀ rúpa ẹgbẹ́ tó àwọn bàbá tí wọn mánéjẹ fún jẹ ìfúwádìí bá àwọn ọmọ tí wọn kọ́ ní kẹ́míkẹ́ ti dà fà gbogbo wọn lè fi dá padà sílẹ̀ sí bàbá ojú tì í kọ̀ tán ẹ̀ẹ́dọ̀ wá gbọ́n ẹ̀ẹ́rúnú ẹ̀ẹ́dọ̀ tó ń tẹ̀jì blame wọ́n pariwo lórí ọ̀rọ̀ ìgbélé àhámọ́ nílùú Ṣẹ́yìn wọ́n pariwo lórí ọ̀rọ̀ nílùú Ọ̀yọ́ wọ́n pariwo Alágẹmọ níjẹ̀bú wọ́n pariwo lọ́kẹ́lẹ́ bẹ̀rẹ̀ Lagos State tóun náà ìfẹ́ rómi gbogbo ẹ̀ lẹ́ ń pariwo lọ́tọ̀ lọ́sì ẹ̀ yára yín wọ̀ kẹ́ ẹ̀ máa gbẹ̀yìn lẹ́dá wàhálà ìsílẹ̀ wọ́n láyé ilẹ̀ dá fitinà ìsílẹ̀ ẹ̀yin lẹ́ gbẹ́dọ̀ lọ́tọ̀ ní Islam lọ ẹ̀yin lẹ́sẹ̀ kẹ́ni gbẹ́dọ̀ àlìjẹ́nà bẹ̀rẹ̀ wọ̀nyí lẹ́yìn bẹ́ẹ̀ gbẹ́dọ̀ ìlẹ̀dá manufacture ordinary bio ẹgbẹ́ ìlẹ̀dá manufacture ordinary ball. kí ni Islam manufacture rí tó jẹ́ pé ní Islam náà ti manufacture ẹ̀ tó jẹ́ pé ọgbọ́n Islam la fi manufacture ẹ̀ kí ni Christianity manufacture rí tó jẹ́ pé ọgbọ́n inú Bíbélì la fi manufacture ẹ̀ ta ni religion help bí ó bá jẹ́ pé ìlú kan bẹ tí ó yẹ kó lọ ń gbàdúrà ẹ̀ tí ó yẹ kó dáa rárá China ni ẹlẹ́bọ original ni wọ́n òòṣà wọn ń sìn ère wọn ń bọ not Jésù not ànábì wọn ìsàlátẹ̀lé ànábì wọn ìsàlátẹ̀ wọn ìsọmọlẹ́yìn Jésù. ẹ sì máa pàṣẹ Islam bí ẹni pé wà automatic ẹ ti wà autocratic ẹni yóò ní aláàbò ilẹ̀ Kùránì lórí náà àwọn mùsùlùmí la gbàgbọ́ ẹni tí ò sí Islam nínú ayé ó lè wọ́n tẹ̀lé tẹ̀lé wíyẹn kí ló dé manage ayé wọn lè wọ́n tẹ̀lé yìí lọ́sẹ̀ mi lọ́rọ̀ pẹ̀lú ìjìmọ̀tì wọ́n lè wọ́n yìí lọ́sẹ̀ àṣà ẹgbẹ́ àwọn èèyàn sọ́tún ọ̀nà Ọlọ́run pẹ̀lú wisdom call out to the way of your Lord with wisdom and good admonition wọ́n lè lò níbẹ̀ mọ́ agídílẹ̀ nílò bí ìfọ̀fún ẹ fọ́ gbogbo ẹ̀ lójúbọ̀ ìwọlẹ̀ wa nígbà tí sẹ́yìn káàkiri sítá nàbí sọ fún wa tó fi lájẹ́ gbogbo ìdájọ́ tó lé tó lé ẹnu yín láti máa gbọ́ bí ẹ bá ṣe Islam tí ọba ṣe mẹ́ẹ̀ pátá ló sọ bẹ́ẹ̀ fún ìwọ ló wà ní Kùránì táwọn nàbí parí torí gbogbo pa Islam fọ́nì yà nàbí kan ṣe Islam tó bẹ̀rẹ̀ wọn nàbí síríà ó wà ní àwọn nàbí ọ̀rẹ́sẹ̀ ó nàbí síríà tó gba Christianity ó lè tún pa sí ànábì òdòdó sókè kálọ̀ wà. ìwọ lẹ́yìn tí review àwọn àfa yín. Islamic manufacture Boko Haram and bandits God bless you kò sí tó manufacture náà jù bá ń lọ and Christianity tó wá manufacture peace yes Islam la pè ní ẹ̀sìn àlàáfíà no Christianity lè sìn àlàáfíà kò ever síbi tí wọ́n ti lọ preach tí wọ́n má dàdá ni kò ever síbi tí wọ́n ti lọ preach tí wọ́n mú dàdá ni you will always go with Bible. ẹ wá bá wa jọ́sìn lọ́jọ́ ìsinmi tí wọ́n jù bá ń lọ a ní fellowship níbi kinní kan Christian ló dẹ̀ fẹ́ tẹ ọmọdé ẹ pasílẹ̀ yín tẹ́ bá fi lè aláwọ̀ wọn every blessed Sunday ni wọ́n máa wá preach ìbọ̀ fún nílé. bọ́ọ̀ bá lọ church ẹ sísá alágbájá àárín ní church lẹ́ni o broda alágbájá ṣé ò sí nǹkan kan wọ́n á preach pẹ̀lú yín wọ́n bá ń ṣe nǹkan kan tẹ́ bá ní problem wọ́n bá ń sọ̀fẹ́ bí wọ́n ṣe pè yàn sójú ọ̀nà ìtàn pè lójú ọ̀nà ọ̀lànà pé Christian Islam lójú ọ̀nà ọ̀lànà gbogbo ẹ̀sìn lójú ọ̀nà ọ̀la anything tá a bá ti ṣe tó bá ti jẹ́ni lọ́wọ́ wọ́n ní orò tá a bá ń ṣe orò tá a bá ń fàdí ẹ̀sìn tí ń fúnni lówó tí ń fúnni lóúnjẹ tí ń fúnni gbogbo nǹkan lọ́pọ̀lọpọ̀ wọ́n ní tá a bá fi màlúù sí pọ̀ papọ̀ jù ṣùgbọ́n bàbá bẹ́ẹ̀gùn ilé bàbá ẹni fọ́dún méje tí ò gbé ni ẹja fílẹ̀ káwọ́ sàmì ìbọ torí eégún tó dó fógún ọdún kò mówó wálé kò tó lérò lẹ́yìn ó yẹ ká parí eégún bẹ́ẹ̀ tí ká gbé gẹ̀lẹ́dẹ́ lárugẹ bí èèyàn bá wà ní Islam tẹ́bí ń pa tọ́nà rẹ̀ ọ̀la tí ò ríṣẹ́ ṣe ó fi ilẹ̀ kọ́ wá nǹkan mi ṣe o bí èèyàn bá wà ní Christianity tí gbèsè ayé rẹ̀ ò nítumọ̀ 5 years 10 years 20 years tó kan rí mọ́ bí ìgbà téèyàn ò ní ronú ni inú asálẹ̀ ló wà ní tí ẹ̀sìn wà fún tó di best of my understanding láti jọ́sìn fún Ọlọ́run kì í ṣe láti fi sòdiwọ̀n ilé ayé wa kò sí prayer tó lè mú igi tó lè wú igi kúrò bí kan kó lọ gbìn síbòmí kò sí prayer tí yóò ṣe ráìsì jiná láì sí pé ẹ ní gáàsì nínú sìlíndà yín láì sí pé ẹ bómi orí iná láì sí pé ẹ da ráìsì inú ẹ kò sí iye kéwù téèyàn lè ké láyé tó lè bú ẹ̀wà téèyàn fẹ́ ṣe mẹ́mẹ́ o ká wá gbẹ́wà sílẹ̀ ká máa kéwù sí lára kí èèpo rẹ̀ ó sì máa bó why disturbing yourself kò sí ẹ̀sìn tó fún yàn níyàwó gidi tàbí tó fún yàn lọ́kọ rí kò sí ẹ̀sìn tí ó gbaṣẹ́ fún ọ yàtọ̀ sí àwọn tẹ́jọ́ sí ẹ̀sìn wọ́n bá níṣẹ́ kí wọ́n fi ọ sí tàbí tí wọ́n bá ní rí opportunity kí wọ́n pè ọ sí àǹfààní ẹ̀sìn nu yìí ṣe ká máa fi dájọ́ pé Ọlọ́run sọ pé
ẹ̀yin tẹ́ ń ṣe báyìí nǹkan báyìí ló ṣe. To the best of my understanding, do you know there is nothing like àgbèrè, there is nothing like panṣágà. Ọ̀gbẹ́lẹ̀ yìí dáadáa ìyẹn wà fún self control kálukú. Gbogbo àwọn tí wọ́n infuse ẹ̀ tán include ẹ̀ sínú religion tán include ẹ̀ sínú ìwé ẹ̀sìn láti kàn fi control ara yín ni. There is nothing like àgbèrè, there is nothing like panṣágà. Gbogbo àwọn tí ń bẹnu bíbélì pátá tí wọ́n bẹ̀rẹ̀ ilé ayé kò sóyàwó kan nù wọn. Kò sóyàwó kan nù wọn. Why disturbing yourself? Àgbèrè ni ẹ máa ti ṣe báyìí agreement ló wà láàrin ọkùnrin àti obìnrin tó ń bára wọn lájọṣepọ̀. Agreement ni. Mr. Adéyínká Adébọ́lá Alábí, Mr. Adéyínká Alábí, God bless you sir. Agreement ni. There is nothing like àgbèrè, nothing like panṣágà. Wọ́n fún lórúkọ ni. Nínú bíbélì wọ́n fún lórúkọ nínú Kùránì ni. Sáwọn adìẹ ń ṣàgbèrè ni. Wọn ò sáà ṣe wedding lọ́dọ̀ ẹnì kankan tán fi kiri àwọn mọ́lẹ̀. Sáwọn ajá ń ṣàgbèrè ni. Ó lè kú olórí ilé ìkọ́ bọ́ sórí ilé ìlọ́la. Sáwọn àwọn awúrẹ́ àwọn àgbò ń ṣàgbèrè ni. Why are we deceiving ourselves? ẹ bá sọ̀rọ̀ àdìs àìmọye fíwà àwọn èèyàn tó kọ́ àdìs ló fi dákọ̀ àlè máa lójú fíwà àwọn àṣà yẹn lè gbélé gbogbo wa lóyìn náà. Now you are correct. Gbogbo tó ń pè ládìt ojú ìwòye àwọn àfáà kan ni. Wọ́n yàtọ̀ sí motivational speaker. Any motivational speaker ibi tó bá rí nǹkan dé ni yóò sọ dé. Motivational speaker dẹ̀ lè máa ń sọ̀rọ̀ kí n mọ́ ní interest ń bẹ̀. Kò gbọ́dọ̀ fọ́ọ̀sì ẹ̀ lémi lórí pé n tó ń sọ yìí gangan lọ́tọ̀ náà mo lè gbé wọ́ọ́rí gbàbí ni èmi ní gbàbí lọ́nlọ́ ẹ kí n lọ́nlọ́ mi. Ilé ayé yìí fẹ́ gan ó tó everybody gbé. Kò sí nǹkan tó yẹ kó kẹ́nìkan láti control ẹnìkan tàbí láti sọ fẹ́ nìkan pé n tó yẹ kó tó gbọ́dọ̀ ṣe lélẹ́yìn. Ọlọ́run bá dá wa sílé ayé kí kálukú wá tẹ̀fẹ́ nú ẹ̀ kí kálukú ó sì lọ padà. kẹ́mọ̀ dájọ́ pé ẹjọ́ wa gbọ́ music yọ̀ wọ̀nà sọ̀rọ̀ àdàlà. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín nísìnyí kọrin nísìnyí tẹ́ ń gbóṣùbà kárí láìfún torí pé bẹ́ẹ̀ ni tí mo ń jẹ́ wálé. Ní bá ń jó kíní bàndírì nìkan ní ká ẹ máa jó. Kíní kan àìmọye olórin Islam tó jẹ́ pé keyboard piano ni wọ́n fi jẹ lọ. Àìmọye olórin ẹ̀sìn Islam ní ò ní voice tó dáa tó jẹ́ pé auto tune ni wọ́n fi change voice ẹ̀ kó tó dùn ó gbọ́ létí. Kàn dáàmú ẹ̀ mọ́ o. Pẹ̀lú náà ibo Kùránì ti sọ pé ní tí ń gbọ́ music yọ̀ wọ̀nà ayé àti bẹ́ẹ̀ sọ ara rẹ̀ lọ́kàdàdà ọ̀dọ̀ ní tọ́lọ́ bá yín sọ ọ̀dọ̀ ní tí ń yọ̀ ní kàtẹ́lù ẹni tó wá ya fọ́tò yọ̀ wọ̀nà kí ló dé tẹ́sẹ̀ sọ wá di Sunday the world is moving forward and you are moving us backward. Ṣé fọ́tò ti dé ń gbà yé ànábì? Kánábì òfin wa sọ pé tó bá ya fọ́tò yọ̀ wọ̀nà because ká ní picture ti dé ń gbà yé ànábì ni yóò ní picture á rí picture rẹ̀ fọ́tò tí ì dé láyé ànábì fọ́tò tí ì dé láyé Jésù fọ́tò tí ì dé láyé ẹnì kankan nínú wọn. Àbárí fọ́tò King Solomon rẹpẹtẹ torí bó ṣe lówó tó bẹ́ẹ̀ ṣe kàrámẹ̀ kó lówó tó yóò ní photo special photographers tiẹ̀ tí ó pọ̀. So in tí ò tí ì dé ẹ lè predict ẹni tí ò tí ì dé ẹ lè sòfin ẹ̀ n pé báyìí ló ṣe rí fẹ́ tó bá lò ńgbà tí fẹ́ fọ́tò ò tí ì dé rárá. Àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ o ọ wà lọ́wọ́ wa á play ẹ̀ à ń rí jọ ni kọ́ lọ́wọ́ dá gbogbo wa sí kọ́ mọ́ fi kú òjijì pa wá. You are progressing the progress of Islam for God's sake kí ni sọ̀rọ̀ yín gan ẹ sì lọ fóònù ẹ kàn jẹ́ fóònù ẹ lè fẹ́ sí súnà ẹ fẹ́ kọ́pì bá nẹ́bí ìṣẹ̀lú ayé sí àlẹ́ ìlò ìlẹ́sìkì ní lẹ́tí wọn lọ lẹ́tí kí ló dé tọ́wọ́ lọ gbẹ́nu ilé tí a ti wọlé wọ́n tí a ti kọ́. Kò yé mi. Business ni gbogbo yín sẹ́lẹ̀ ní majority wọ́n láàyè dá wàhálà sí wa lọ tàbílẹ̀ kàkẹ́lẹ́ náà traditionalist àwọn ẹ̀dẹ́gbọ́n jẹ́ àwọn mùsùlùmí tẹ́lẹ̀ kódà tẹ́ bá yà wá fáń gbà mí wọ́n ní àwọn afáàlẹ́ ẹ̀ wọ́n jẹ́ fájà yìí dẹ̀ káwá dọ̀ka ẹ̀ fún anígbẹ́ majority ẹ̀ ti ń gbẹ́gun àwọn tó kéwú lọ́pọ̀ nù wọn ẹ̀ kí wọ́n yẹ kó tẹ́ káyà wọ́n láyé ìwé kí ló tẹ́ ẹ̀ fọwọ́ manage sí àwọn kẹ́kẹ́ ti wọ́n tí wọ́n kàn never make it right ẹ̀ kàn wá kájí bọ́ níbi funfun ẹ̀ wá ń dagbó pẹ̀lú yusuf tó yà bá kẹlẹ̀ ọmọ náà bọ́ọ̀ bá ní ọmọ náà kódà wọ́n tó bọ̀ kàtó fọ́ni yóò bẹ́ẹ̀ wà ní àkàwọ̀ lónìí àtọ́wọ́ àmọ́ ìgbà náà yóò tẹ̀sán tó ta kọ́kọ́ sẹ́yìn àwọn kankan bẹ nínú ara ìdátọ́. Ẹni tó kíìpù rúgbọ̀n kíìpù ẹ̀ fúnra lára ẹ̀ ni bí èèyàn bá ní rúgbọ̀n yọ̀ wọ̀ náà àjẹ́ pé èmi tí mo ní rúgbọ̀n ẹ̀ ní ìsìn àlùjánnà ní ilé mi àkàndá wí kónkó àlùjánnà ní ilé mi. automatic ni òde kọjú rẹ wọn ní yíyan tá a bá fẹ́ yán ká máa dá padà pé sísìn ni ká máa dúpẹ́ fọlọ́ lórí ẹni tó sin bẹ̀tì yíyan ká máa dá padà. Can you imagine àwọn muslim wọ́n dorí èèyàn rú tàbí ká sọ pé àwọn alákatakítì inú wọn wọ́n dorí èèyàn rú bí èèyàn bá ń tẹ̀lé wọn because àwọn muslim tí wọ́n ń bí ìyànú ni pé àwọn muslim kan bẹ tó jẹ́ pé wọn ò mọ̀jú ká ó kírun fọlọ́ lọ kán jọ́sìn fọlọ́ nìkan wọ́n bèèsì ayé wọn lé lórí àwọn gangan máa ń gbọ́ tó bá ń gbọ́ dáadáa táwọn wèrè kan kọ̀ọ̀kan sọ láàrin wọn kì í lè sèse wọn wọ́n máa sọ pé bí wọ́n ti rí kéèyàn sọ pé bí èèyàn bá fẹ́ yán wọ́n ní kí n dá padà bọ́ọ̀ mo fẹ́ dá padà pé sí sin nìkan ó sìn nìkan ni kéèyàn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn kìnìún ọdún èèyàn ru Ọlọ́run gbọ́. bọ́ọ̀lù ló ní yíyan kúrẹ́yìn ọ̀sán tó dára lẹ́yìn ọ̀sán tó dára àtàwọn oríṣiríṣi ẹ̀yin yíyan lè tún wa ká ẹ fẹ́ kájà nísìn kábíyèrè fún ẹ̀tọ́ wa lórí òṣèlú ẹ fẹ́ kábíyèrè fún ẹ̀tọ́ wa lórí ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn tó kù níta lè rí ẹ̀tọ́ yìí fight for now tó rẹ̀ ti sọ gbogbo wa dọ̀tara wa ẹ wo bí tẹ yẹyẹ àwọn onísúfilé ẹ wo bí tẹ yẹyẹ tẹbílíìgì dé wọn yẹ tẹbílíìgì sára wọn aláṣà tẹbílíìgì wa sokoto wọn yẹ kalẹ̀ lẹ́sọ̀rọ̀ para àwọn alákatá ti tẹbílíìgì rárá ẹ wo bí yẹyẹ wọn dé ẹ wo bí tẹ yẹyẹ wọn MSS dé ẹ wo bí tẹ yẹyẹ gbogbo. wàláì àwọn tẹ̀blíìkì wọn ò kì í fàjàgbọ́n o wàláì tàlà ìsúnmọ́ bí lálàsí láwà àwọn tẹ̀blíìkì àfọ̀mọ́ tọ̀dọ̀ tí wọ́n sọ́lọ̀ ni wọ́n fọkàn sí pàwọn ń ṣe wọn ìsà alákatakítì lóòótọ́ kò síbi tí ọ̀sà alákatakítì ìkọ̀ọ̀kan tẹ̀blíìkì lẹ́ máa rí ìkọ̀ọ̀kan. wọn fà jẹsẹ wàhálà jẹ fi gbé Islam kalẹ̀ ẹ
wo ọgbọ́n tí wọ́n fi pákẹ́jì ọ̀rọ̀ àwọn eléégún tó jẹ́ pé tí ẹ wọ́n negotiate ni tí ẹgbẹ́ bá ń bọ̀ tó bá déwájú mọ́sálásí wọn pàdé ọ̀pá ìgbọ̀nsẹ̀ ó gbà fún lùlù rẹ lọ ní pé tó bá lè ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. máa nìyí kò ní bàjẹ́ fún ọ láyé àtijọ́ do you know gẹ́gẹ́ bí ọmọ kérúbù àti sẹ́ráfù a máa ń jáde lọ́jọ́ ọdún Michael a máa ń jáde lọ́jọ́ Easter ní Easter a máa ń ṣe parade jáde tá a máa lùlù do you know tá a bá ti dé Central Mosque ìlú wa a máa pàlù a yàn kọjá lásán tá a bá ti rìn sísàlẹ̀ a tún bẹ̀rẹ̀ ìlú wa padà that is respect for Islam kọ́ mọ́ bá fàjà kí ni sẹ́kọ̀ọ́ mọ́ bá dí kan lọ́wọ́ that is tó bá jẹ́ lọ́wọ́ tó bá bọ́ sọ́jọ́ Friday ọ̀rọ̀ yẹn lọ́jọ́ ìrántí bá a ti ṣe é nù. agbára tẹ́lẹ̀ nínú ẹ̀yìn pọ̀lìsì wọ́ọ̀fìsì gbogbo yín wa ìjọba gbogbo yín wa tẹ́gbà yóò lówó kẹ́kọ̀ọ́ àyẹ̀mọ́ níbi kẹ́kọ̀ọ́ ẹ̀dá wà láyé lẹ́wọ̀n ẹ̀yìn ọlọ́dẹ ìbọ̀dọ̀ dáadáa tó lè tráfìtì náà lẹ̀ gbogbo ẹ̀yin tá ṣẹ́gbẹ́ fáwọn traditionalist láyé dán ìbọn ẹ̀wà lónìí ẹ̀já àyẹ̀wò àjà gbogbo challenges kàbírí ó jẹ́ gbogbo challenges àwọn náà twist ẹ̀ náà wá bú mi lókè nínú àpò sáré ní wọ́n fi ṣe gbogbo bí ẹsẹ̀ yẹ Islam yẹn 90% ń jẹ́ sọ́wọ́ àdáyé lórí ọ̀rọ̀ àmì ẹ̀jẹ̀ ni wọ́n gbọ́rọ̀ ẹ̀yin ni ẹ̀kọ́ lu Christian ẹ̀jẹ̀ yẹ gbogbo tí ń jẹ́ Christianity àwọn náà fàyàbà ẹ̀ wá lọ kọlu àwọn traditionalist bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ni wọ́n kọ̀ sẹ́wọ̀n ti pọ̀ ní ìsìn o ẹ̀ lọ́wọ́ ọdún egun bí ìgbà tí wọ́n ti jáde níbi wọ́n ti ń gba national football competition ẹ̀ rí wọn jẹ́ tún tẹ̀lé àwọn ni àwọn mùsùlùmí ní 70%. ẹ wá wo tọ̀dọ̀ wa wọ́n gbé eégún lónìí wọ́n gbàjà lánàá ẹ wá wo ìrìbó ṣe pọ̀ tó ìlú tí ń wá síbi ọdún eégún ìlú wa wọ́n ju ìlú márùn lọ wọ́n wà láti Ifẹ̀ wọ́n wà láti Mọ̀dákẹ́kẹ́ wọ́n wà láti Ẹdún Àgbọ̀n wọ́n wà láti Mòró wọ́n wà láti Àsípa ará Akínlàdú wọ́n wà ará Òde Òmù wọ́n wà ará Gbọ̀ngàn wọ́n wà láti wá wo eégún nílò ní mọ́sáàsì kún tó bẹ́ẹ̀ ṣé gbogbo ṣọ́ọ̀ṣì ní kún tó bẹ́ẹ̀ láíláí bó náà ti fẹ́ rí wèrú. àwọn tí wọ́n dẹ̀ fọpọlọ sí àtọ̀ mùsùlùmí lọ́pọ̀ jù lábẹ́ ẹ̀kú mo fọlọ́ ń búra mùsùlùmí lọ́pọ̀ lábẹ́ ẹ̀kú kì í ṣe Christian àwọn Christian tán bá ti ń gba Christianity wọn ètò ń ṣe kúbẹ́kúbẹ́ mọ́ yàtọ̀ sáwọn pásọ̀ tí wọ́n agbára káàkiri o but Christian kó tó lọ torí bẹ́ẹ̀ kú kò wọ́pọ̀ yọ wà o ṣùgbọ́n kò wọ́pọ̀ Muslim lọ́pọ̀ lábẹ́ ẹ̀kú àwọn Nurudeen àwọn tó pọ̀ lábẹ́ ẹ̀kú nù. wà mùsùlùmí lọ tara wa gbogbo ẹ̀yin alákatakítí ẹ sọ wà mùsùlùmí lọ tara wa eléyìí tẹ̀sẹ̀ yìí eléyìí ọ̀bọ̀n náà ẹ máa dájọ́ bí ẹni pé wọ́n yẹn kọ́kọ́rọ́ àdìjẹ́ náà wa wọ́n yóò wá ìwé àmàlí káwọn yẹn kọ́kọ́rọ́ àdìjẹ́ náà sọ tí wọ́n bí ọ̀rọ̀ tiẹ̀ náà kà kù sí. well mo bá ta ti bọ́ látẹnu Sheikh Akeugba Gold ó ti tó a ti establish ní ta fẹ́ establish eégún lolóòlù olóòlù ti ń jáde látọdúnmọdún kì í sì irúbìnrin mọ́dẹ̀já o ọgbọ́n tó ṣẹlẹ̀ sárábìnrin fúnra ẹ̀ lọ́sàfẹ́nu sọ mo dẹ̀ play ẹ̀ fún ọ látọjọ́ tó ń ṣe rìkọ́ọ̀dù olóòlù nígbà tó rìkọ́ọ̀dù olóòlù kí ló wá fi ṣe sọ́tàfẹ́ ìbò ni kò táfẹ́ nìkankan kí ló change inú ìgbésí ayé ẹ̀ wọ́n sọ pé kó delete ẹ̀ yọ padà delete ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ now ilé ayé rẹ̀ ò tí ì rojú ó ti dọmọ onísun ẹ̀jẹ̀ ó ṣe nǹkan oṣù kọ̀ dá látijọ́ tó ti rìkọ́ọ̀dù ẹ̀ kì í ṣe bó lóòlù jáde lánàá o kò jáde lónìí olóòlù ti jáde sẹ́yìn o aburú tó dé bá lọ́jọ́ wà wọn olóòlù lọ o ńlọ́fọ́ kan kéjì o nìyá rẹ̀ fi gbé táàtà o wọn àpẹtọ ẹ bá ṣe tẹ́nì kò ṣe rí nítorí wọn máa ń rí lélẹ́yìn o mú wádìí òòsà ìkọ́sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn eégún tá à ń gbé ìní wọn máa ń ṣètùtù ẹ̀ kí wọ́n tó jáde eégún ilé wa ẹni tí yóò tẹ̀rí sí wọn kọ̀kọ́ pàgbé sórí ẹ̀ bó bá sọ pé rọ ni wá béèrè bó bá ní kò sí eégún yóò sọ fún ọ pé àwọn eégún tó lágbára ń bẹ o a ti rí lára àwọn ẹgbẹ́ wa tí wọ́n jí eégún gbé ńgbà táwọn ìbò rà á ọpọ́n fàlàwà náà fẹ́ tà láyé ìgbà náà èmi ọ̀láyà àtẹlé eégún gbígbé òun eégún ilé wa kò tiẹ̀ ṣe gbé olóòlù ti Ìbàdàn kán mọ lóòlù ń tọ̀dọ̀ wa mo ti sọ eégún ilé bàbá mi nù eégún ilé bàbá la bàbá mi nù kán mọ lóòlù ni eégún ńlá ni ẹrù tí ń bẹ lórí ẹ̀ tó bá ń gbọ́ ara wájú ẹ gbé ìrù ẹ̀yìn ẹ gbà gẹ́gẹ́ lù wá láǹtakùn òfúyẹ́ ọrùn rẹ̀ ó mọ̀ àwọn tó wà lẹ́yìn rẹ̀ ni wọ́n bá pẹ́ gbé sùntàwá mọ̀ làwa ń sọ wọ́n kọ́kọ́ pàgbé sórí ẹni tí yóò gbé kó tó tẹ́rì bọ̀ eégún tán jí gbé agboolé láti rè gbé kì í ṣẹ́gun tiwa o eégún tán jí gbé ẹni tó gbé confess ń gbé ni kéèyàn ó gbé aṣọ kọ́ máa gbé mo ti sọ́rí tọ̀rẹ́ mi Fẹ́mi kí n forúkọ sọ́ọ̀nù ìmọ̀ ẹ̀lẹ̀ tó gbé eégún ilé eégún bóyá wọ́n gbégun ilé wọn I don't know bóyá wọ́n gbégun ilé wọn I don't know ó ṣàgbégun ọ̀rẹ́ wa kan wọ́n jágbó ńbẹ̀ wọ́n ti nà lọ́rẹ́ Ògùn Fẹ́mi ọdẹ ó gbin kú ni life story lèmi ń sọ lèmi lélẹ́yìí tí mi ń sọ yìí alọ kí Fẹ́mi nílé bóyá wọ́n gbá òrí palára ní o gbogbo bíbà yìí ọ̀ndàgbẹ̀rin ojú Fẹ́mi kọ̀ọ̀kan tó báyìí lágbárí nǹkan gbẹ̀rin bó ṣe kò kíje wọn máa gbé ìyẹn òkíje kò péjọ méje tó jáde láyé ilé wọn wà ń bẹ títí di ìsinyìí mo lè mọ ọdẹ bẹ kò sí ẹyẹ nínú ilé yẹn dìdò ní kò sẹ́yẹ nínú ilé yẹn dò ní so Muslim ẹ̀yin Islam ẹ̀yin Muslim
tẹ́ bá fẹ́ kí iye àtàpọ́n yóò padà sára Islam ẹ má fẹnu kan ẹ̀sìn àwọn tó kù mọ́. Anybody tó bá ní lọ́kàn láti pa ìṣẹ̀ṣe run yóò tán tìrantìran. Wọ́n hèlè Olúwo lónìí ẹjẹ́ àjọ máa wò gbẹ̀yìn sí ẹ̀. Mo gbà wó fún Islam, mo ṣe kinní kan fún Islam, ẹjẹ́ á máa wò gbẹ̀yìn ẹ̀. Mo sọ pé ká má gbégún mọ́, mo sọ pé ká má sọ̀rọ̀ mọ́, mo sọ pé ká má sòòṣà mọ́, àfòòṣà níwò, ẹjẹ́ á máa wò gbẹ̀yìn ẹ̀. Torí tó jọba lé lórí nu, ní tí wọ́n ní kọ́ wá dáàbò bò nìyẹn, ló yẹ̀ ẹ̀yẹ́ ló tú síta wọn. Wọ́n ń sẹnu yánṣayànṣá, olóòlù, abẹ́ ọ́ o, mọ́ bínú sáwọn obìnrin mọ́ o, inú tó bí sí wọn ti tó o. Ṣé kó lóòlù ló máa fọra obìnrin lórí ni? Lóòótọ́, kò sáwo kan láwọ̀ ẹ̀wà, bí ò sáwo èrè yóò sì táwù jẹ. Ṣùgbọ́n tá a bá fi pamọ́ ní níyì, àwọn baba ńlá baba wa pa nǹkan wọn lájùbà. Mọ́kà, Mọ̀dínà, Kaaba, wọ́n pa lájùbà, wọ́n tọ́jú ẹ̀ ni, lẹ́sìn lọ worship ẹ̀ lọ́dọọdún. Lẹ́sìn millions of naira láti lọ wò ó. Èmi náà fẹ́ yípo Kaaba. Mo fẹ́ gan ní kí mo fẹ́ gan ní Yáfíjí, mo fẹ́ gan ní kí Sèédà. Mo fẹ́ débẹ̀ kí n wo sàrí ànábì. Ń tẹ́ bá lọ́nu. Mo ń gbà fáà kan tí sọ wípé ìwé ìwò lọ establish Ṣàngó. Nígbà tí ọ̀gbọ́n tán nígbà tí sọmọ Yorùbá, wọ́n kàn sọ Yorùbá ni. Mali wọ́n ti wá, Sudan wọ́n ti wá. Kò sẹ́ni tí ọmọ wípé ọmọ Ọ̀yọ́ ní Ṣàngó. No pain ìyá ẹ̀. So kí ni tẹ́mi àkàndọ̀rọ̀ àwọn kòkó ń sọ? Ò ní wípé ojú ọ̀run yìí tẹ́yẹ fò láì fapá kanra wọn. Bó bá jẹ́ pé lóòótọ́ nínú Jahannama wà, tí mo dẹ̀ choose láti lọ sínú Jahannama, ṣé bí kìí ṣe nínú Jahannama tiẹ̀? Ìbẹ́ mi ni máa wọ bẹ́ẹ̀, nígbà tí ìṣèpá jọ jóná. Why can't you leave me alone? Because ọ̀run àpáàdì lèmi gan láìkì kìí sọ̀rọ̀ rere. Èmi àkàndọ̀rọ̀ àwọn kòkó lèmi ń sọ lójú gbogbo ayé yìí, kì í láìkì ọ̀run rere. Torí àwọn kàtígórì èèyàn tí ó wà lọ́run rere, I don't like them. Àwọn tí ó wà lọ́run àpáàdì, àwọn ni amazing people. Because irú àwọn èèyàn wo lábàá lọ́run àpáàdì, àwọn bíi Fẹlá Aníkúlápó Kútì, àwọn Kọ́sì Ọ̀jà Akọ, àwọn St. Janet, ọmọ rápálápá pátọ̀ síbẹ̀ tó wọ́n mọ kọrin fún alọ́ ọmọ rápálá mọ̀ sí gbàjọba o, ìjọba kíní òun gbàjọba ọ̀run àpáàdì, gbogbo àwọn èèyàn tá fẹ́ rí nu ọ̀run àpáàdì sí á máa wà ńbẹ̀, fàájì ọ̀pọ̀ ńbẹ̀, azin àwọn oríṣiríṣi ìlú lọ́tún lọ́sì gbágbágbùgbù á máa dáńsíá, ọ̀run rere ti máa dọ́ọ̀lù jù. Kí lọ jókòó sọ́run rere kan máa ṣe mímọ́ for how long, yóò ti dọ́ọ̀lù jù, ẹjẹ́ àṣẹ sí á. Wọ́n parọ́ fún wa, ọmọ ìka kan ó jókòó fọ́gọ́ fẹ́gbẹ̀rún ọdún, ta ni ọmọ ẹbí tó ń kà 1000 years kọ́ 1 million years ni. Ọjọ́ mélòó gan, ọdún mélòó gan láyé. Ìran bàbá mi márùn-ún ti lu 1000 years. Ẹ wá lọ́mọ ìka kan ó jóná fún 1000 years. Tọ́mọ ìka kan bá jóná fún 1000 years, ìka márùn-ún ó jóná fún 5000 years, ìka márùn-ún ilé ní ó jóná fún 5000 years, ìka mẹ́wàá ẹsẹ̀ yóò jóná fún 10,000 years. That is 20,000 years lórí ìwọ nìkan. Ta yóò mọ̀ kó náà bẹ̀, ṣé petrol ní tán? Bó bá jẹ́ dísù wọn fi kó náà bẹ̀ sí ò ní tán. Stop deceiving yourself. There is nothing like ọ̀run rere àtọ̀run àpáàdì. Lọ́wọ́ Elon Musk, ó ti kúrò nínú heart tá a wà yìí, ó ti lọ sínú Mars. Inú Mars ló ti lọ jayé, ó ti lọ jayé nínú Mars. Ìwọ wà ń bí just a single person lọ́wọ́ investment yẹ. Sọjá ayé tanra wa bá tiẹ̀ lọ ọ̀run rere bá lọ́run àpáàdì, ẹja kọ́kọ́ tó yé ayé tá a wà yìí ṣe ná. Ibi tọ́lọ́run kọ́kọ́ fi wá sí lélẹ́yìn. Ẹja kọ́kọ́ lu ẹ̀mí wa fún dídá ọmọlàkejì. Ẹja lu ayé wa fún ìgbédìde ọmọlàkejì. Òkú wa kò ní nǹkan kan tí ó ṣe mọ́. Àtẹ́ntí lọ́run àpáàdì, àtẹ́ntí lọ́run rere, ẹnìkan kò ní dání kankan mọ́. Mọ̀ bí tí dáàdì mi wà nísìn, mọ̀ bí bàbá dáàdì mi wà nísìn, mọ̀ bí ìyá mọ́ mi wà nísìn, mọ̀ bí ìyá ìyá mọ́ mi wà nísìn. Ní tí mo mọ̀ ní wípé amójú olórí wọn ṣùgbọ́n tá a bá gbẹ, lo and behold, ó possible ká mọ̀ bá sọ tá a fi sí wọn mọ́. Ó possible ká mọ̀ bí egun wọn. Bó sí ó ti di ẹ̀pẹ̀. Gbogbo aró ti ké egun orí nìkan. Torí egun orí ni ó dàbí pósítọ́ bọ̀n. Lo and behold, ìjọ tó bá ti kú. Látọjọ́ kejì àwọn ikán, àwọn ìtalẹ̀, wọ́n mọ̀ ṣàjọyọ̀. Pé ọbẹ̀ sọ, mélòó wọn jẹ lára tiwa tá a gbẹ yìí. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ yọkùn, tẹ́ yọ̀dí, wọ́n ṣe àjọyọ̀ yín lọ́tọ̀ o, kọ́lọ́n ṣàánú wa o. So lo and behold, kí n tó máa lọ, my lovely brothers and sisters, níbi eré láti mú tọ̀rọ̀, jẹ́ kẹ́lẹ́sìn yẹn ó sin tiẹ̀. Stop calling anybody ẹlẹ́bọ. Àwa láìkí ẹlẹ́bọ. Torí ẹlẹ́bọ ni ó mú ewé ìjágbá méwé gbogbo, yóò lò ní ìsìn yóò ṣiṣẹ́. Wọ́n máa sọ pé èèyàn ò rí gbọ̀nsẹ̀ sí. Tí wọ́n bá gbo àwọn ewé kan fún, yóò yàgbẹ́. Kan tún wo lè yóò mú tí èèyàn yàgbẹ́, tí ì bá ṣe àwọn nǹkan ìṣẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀mú mọ́. How many prayer lẹ́ ṣe tí ó mẹ́ni tí ò tí ì rí gbẹ̀yà tí ó mú yàgbẹ́? Ẹja mọ̀. Ṣìbànújẹ́ ò ní kẹ́ni kankan o. Wàhálà ti dààmú kéré tóbi kò ní jẹ́ ìpín wa. Wọ́n tẹ́ bàtàn bá ti pè lẹ́wọ̀, mọ́ bá wọn dé díẹ̀ o. Sọ̀rọ̀ o gbàgbé ìtàn tán sọ fún àgbà tá a kéré. Wọ́n sọ pé àìpagún, àìjẹgún, àìfigún borí, àìfigún bọfá. Meanwhile, kì í ṣe pé wọn ò gbọdọ̀ jẹgún. Àyàfi tó bá jẹ́ pé igún ní nǹkan kan lára tí máa ń pààyàn. That is number one.
n tí kì í jẹ́ kí wọ́n jẹgún òun ni wípé igbó ò neat brother mi sister mi igbó ò neat tí wọ́n gangan bá rí igbó kò ní wù ọ jẹ igbó ò neat kò lẹ́ran lára ọ̀pá lórí so ìyẹn ni wọ́n fi pé àìjẹgún ká má jẹgún wọ́n wá sọ̀tàn kan fún àgbà tá a kéré kí n fi léyìn kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ẹnìkan bẹ tó jẹgún ńgbà tó jáde ó sọ fáwọn èèyàn pé adìẹ ló ń jẹ ẹnìkan wá ń bẹ tó ń jadìẹ ni wọ́n ń pariwo káàkiri ṣe bọ́ níwọ̀n ìjẹgún ni ṣe bọ́ lẹ́yìn ìjẹgún ni mo ẹ̀sẹ̀ jẹgún tán ní ìsìn ni mo ẹ̀sẹ̀ jẹgún tán ní ìsìn ni kí ló ṣẹlẹ̀ sí inú rẹ̀ bẹ̀rẹ̀ sí wú mí ìwà kò sí jẹgún ni wọ́n fi sọ wípé ẹnu aráyé lẹ bọ́ bọ́ ọmọ bá jábọ́ lẹ́yìn èèyàn lọ́jà ọgì ọkọ̀ kan ní òkú mọ́ lórí baba ńlá arọ ni àsán táwọn ará ọjà bá pariwo wọ́n sọ pé ọmọ òsì gbọ́dọ̀ jábọ́ o iye ọkọ̀ báyìí ní òkú mọ́ ni wọ́n lọ bá apò nǹkan mọ́ lé tí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó sì ṣẹlẹ̀ sọmọ rú ẹmọ bẹ́ẹ̀ ní àwọn ìyá wa fi jágbọ́n ní bàbá wa fi jágbọ́n bọ́mọ bá ṣèṣì jábọ́ lọ́wọ́ kò sọ́mọ tí jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ àpọ́nlé ọ̀rọ̀ ni pé bọ́mọ bá ṣèṣì jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ kí ìyá ẹ̀ ó gbọ́mọ kó dorí ẹ̀ kodò lẹ́ẹ̀mẹ́ta ọ̀gẹ̀ ọmọ jábọ́ lẹ́yìn ẹ̀ pọ̀ gbé dorí ẹ̀ kodò lórí ẹ̀ sókè tó ń da kodò tó ń ná sókè tó ń da kodò tó ń ná sókè kálukú ọ̀panu mọ́ wọn ló ti ṣe ẹ̀rọ rẹ̀ ó ti ṣe ìwọ rẹ̀ ẹnu aráyé lẹ́bọ ẹ jẹ́ kó lóòsà ó sin òsà rẹ̀ ẹ jẹ́ kí kálukú sin tó bá gbàgbọ́ kí kálukú sin tó bá gbàgbọ́ mọ́ bá ń bọ Ṣàngó tí ń bá wà ń bẹ̀ ń wọ́n bá wọn bọ́ o Ògún ni mo láìkì kan máa bọ́ torí àjẹ́ sunsun àwọn ẹ̀wà jẹ a sì mẹ́mu a sì jẹ ajá torí kò sátánù ní kíní ajá bí bá ń somi yọmọ pọ̀n kẹrìnlá a jẹ ajá wọn ó dín ajá a yàn ajá gbẹ a yàn ajá jẹ àgàdo ọ̀rọ̀ kókó ọ̀rọ̀ tí mo sọ lónìí ọ̀rọ̀ tá a sọ lónìí gbogbo ọ̀rọ̀ tá a gbọ́ yìí àwọn ẹlẹ́sìn Islam ló bá wí jù àwọn ni máa ń discriminate àwọn ni máa ń pọ́ mọ́ àwọn olùfẹ́ kiri yó àwọn ni máa ń pẹ́ lẹ́sìn kan kiri yó àwọn ni máa ń pẹ́ lẹ́sìn kan lẹ́lẹ́bọ ẹ fẹ́ kálàáfíà wà nínú Islam ẹ fẹ́ kí Islam ọmọ gbilẹ̀ sí a sọ pé kẹ́ mọ́ propagate ẹ̀ a sọ pé kẹ́ mọ́ kéde evangelism ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kí kálukú ó kéde títọ̀dọ̀ ẹ̀ náà làbá wà lálàáfíà nítorí má láàfíà wà nínú ìlú àánú olódùmọ̀ onífẹ́ nìkan kan sílẹ̀ o. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.